ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọ́n ti pariwo síta ní inú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, pàápàá lọ́jọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, wípé àwọn alágbára ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC wọ́n ti parí iṣẹ́ àti ètò láti gbé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ADC lásìkò yìí, ìyá ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá pé wọ́n fẹ́ gbé jù sí àtìmọ́lé kí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kó tó dé, tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ti ṣe ìkìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC àti àwọn agbófinró wípé kí wọ́n má ṣe nǹkan tó tako òfin o, kí wọ́n má ṣe gbé Arẹ́gbẹ́ṣọlá rárá, kí wọ́n sì jẹ́ kí Arẹ́gbẹ́ṣọlá kó wà ní ilé láyọ̀ àti àlàáfíà títí tí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò fi kọjá. Kì í ṣe ìròyìn tàbí nǹkan tuntun mọ́ pé ọjọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí, the 15th of August 2026, inú gbangba yóò dẹkùn tí kedere yóò bẹ́ wò ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí ètò ìdìbò gómìnà tí ó wáyé fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun láti yan gómìnà tí ó ṣojú wọn fún ọdún mẹ́rin míì, tó sì jẹ́ wípé níṣe ni àwọn olùdíje náà ti ń gbáradì fún ètò ìdìbò náà, bó tilẹ̀ jẹ́ pé Arẹ́gbẹ́ṣọlá tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 2010 sọdún 2018 kò sí lára àwọn tó fẹ́ díje du ipò gómìnà, ṣùgbọ́n ó ní olùdíje tó fà kalẹ̀ tó ń ṣe àtìlẹ́yìn fún ìyẹn abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀, the former speaker of the Ọ̀ṣun State House of Assembly Honourable Najim Abdulsalam, tó sì jẹ́ pé ọkùnrin yìí òun ni Arẹ́gbẹ́ṣọlá ló ń ṣàtìlẹ́yìn fún tó ń polongo òbò fún pàápàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti ọ̀sẹ̀ bíi díẹ̀ kan sí ẹ̀yìn. Ṣáò lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ó ní agbẹnusọ ẹgbẹ́ òṣèlú ADC lórílẹ̀‐èdè Nàìjíríà Malam Bọ́lájí Abdullahi inú máa pariwo síta wípé àwọn ti gbọ́ àṣírí ńlá pé àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti panupọ̀ láti gbé Arẹ́gbẹ́ṣọlá láti jù sátìmọ́lé bí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tó bá ti kù díẹ̀, tó sì ní wọ́n ti pa àwọn agbófinró láṣẹ láti gbé Arẹ́gbẹ́ṣọlá. Bọ́lájí Abdullahi wá jẹ́ kó di mọ̀ wípé bí ẹgbẹ́ òṣèlú APC tàbáwọn agbófinró tó bá ní ẹ̀sùn kankan tó fẹ́ fi kan Arẹ́gbẹ́ṣọlá, wọ́n ní ó yẹ kí wọ́n ránṣẹ́ pé kó wá wí tẹnu ẹ̀ ní, kì í ṣe pé kí wọ́n wá lọ gbé pàápàá lásìkò tí ètò ìdìbò gómìnà tó ti súnmọ́lé. Wọ́n ní bí ẹni pé èèyàn fẹ́ fi agídí, èèyàn fẹ́ fi ẹ̀tọ́ ẹ̀dùn ni, èèyàn sì fẹ́ fi agídí jáwé olúborí nínú ètò ìdìbò ni, tó sì ní àwọn ò ní gbọ́ àlàyé kankan lẹ́yìn ìgbà tán bá gbé Arẹ́gbẹ́ṣọlá tán. Oníkẹ́lẹ́ ti ṣàlàyé ní Arẹ́gbẹ́ṣọlá bá fẹ́ ṣe tó ṣe fún wọn tó fi ń gbèrò láti gbé ní irú àsìkò yìí.